You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa pé àkú ojú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ya, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín. Ayé ọpẹ́ ẹ̀yọ̀ ṣe ọlọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ àwọn yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Òun láyé ọpẹ́ máa fi máa yọ. Èwo la ní ká jẹ gbéyẹ̀wò lọ́jọ́ títí òní, kó tó di wípé a bọ́ sórí ètò náà. Mo kí gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀gbọ́n àti àbúrò àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi. Tẹ́ máa ń bá wa pín ètò, tẹ́ máa ń bá wa tẹ láìkì, tí ẹ máa ń kí wa wípé Dr. Zabby ẹ máa pín ètò ń bẹ, gbogbo ẹ̀ náà ni mo máa ń go through. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ní jẹ́ kí a jọra wa lójú. No going back ní agbára lọ́wọ́ Ọlọ́run. A ti wà nílẹ̀ lérè, kò ṣe pé Ọlọ́run mú wa kúrò nínú rẹ̀ lérè. Ọlọ́run arò tìṣẹ́ ìyà àìríjẹ àìrímu tó ń bá àwọn ìran wa yìí. Ọlọ́run á gba ẹ̀tọ́ wa, á gbà fún wa. Ó ń ṣọmọ olókù bẹ́ẹ̀ ni, àní sí pẹ̀lú òkú ẹ̀. Aláàjì Àyìndé Marshal, wọ́n máa ṣe gudugudu méje yàyà mẹ́fà. Àwa Ìjẹ̀bú ọmọ alárẹ̀ o, ló wà tiẹ̀ jẹ́ pé Jẹ̀bú Rẹ́mọ la wa. Gbogbo àwa Ìjẹ̀bú náà, Ìjẹ̀bú parapọ̀, òun náà ni nǹkan tó wà nílẹ̀ yìí. Bàbá wa Wàsíù Àyìndé, wọ́n ṣe gudugudu méje, wọ́n ṣe yàyà mẹ́fà. Torí wípé kí ni, tá bá ní ká sòótọ́ ọ̀rọ̀, kò sẹ́ni tí ò ní lọ́wọ́. Ẹ bá ní kí ni mo bá dé ọ̀rọ̀ Àyìndé Marshal, bẹ́ẹ̀ ni. Kò sẹ́ni tí ò ní tiẹ̀ lọ́wọ́. Ẹlòmíì ò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ Àyìndé Marshal. Ẹlòmíì kò ṣe, èmi náà ò ń ṣe fáànù èèyàn kankan, understand, but mi ò béèyàn ọkàn ṣọ̀tá. Ẹni ejírí lè jí ń pa, ṣe ti understand. Kí ni mo fẹ́ sọ nínú ẹ̀ ni pé ọ̀n tẹ̀lé Yorùbá nation, ọ̀n gba Yorùbá nation, ọ̀n ṣe kinní kan. Ẹlòmíì wà, ó mọ nǹkan tó ń ṣe, ó mọ̀ wípé òun ṣe lábẹ́lẹ̀ yìí. Ó dẹ̀ mọ̀ ẹ̀rù àwa Yorùbá gan. Mo bá àwọn kan àjọ sọ̀rọ̀ kan kí n tó ṣe kinní, mo ṣe àwọn meeting kankan, ẹ̀rù Yorùbá gan bà mí láyé ara mi pé wáì gan. Aṣọ ẹ̀pà wà la dáa jù, àwa la ṣe kinní kan. Bó àwọn nǹkan tó stay ní wa yìí máa wà pọ̀. Tójú gbogbo ẹ̀rọ, ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀, ẹ jẹ́ ká go straight to the point. Ni wípé ẹ máa rí wípé láwọn ìgbà kan rí, Àyìndé Marshal, wọ́n máa fi orin, wọ́n ti láìmọye ìgbà tán ti máa fi dá àwọn bàbá wa gan. Ìgbà tán débẹ̀ yìí, mo rò pé wọ́n ti kọrin bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta. Ẹni burú mọ̀, ó ẹni tó fẹ́ sọ fóun ni. Ẹni tó dẹ̀ dá náà mọ̀, àwọn ẹlòmíì lè máa mọ̀. Ìgbà míì dẹ̀rẹ̀, ibi téèyàn dá sí ó lè pọ̀ ju búburú lọ. Ìgbà míì dẹ̀rẹ̀, ẹni tó burú dẹ̀rẹ̀, ó tún lè pọ̀ ju Ọlọ́run ṣe tó oníkálukú. Àkọọ́lẹ̀ oníkálukú ò ní tà sí ìjọmọ ènìyàn náà ni. Bẹ́ẹ̀ náà la rí gbogbo kinní náà nínú ẹranko náà nìyẹn náà. Ẹranko tó burú wà, ètò ọ̀rọ̀ lọ jẹ́jẹ́ wà, oríṣiríṣi bó ṣe wà ní ẹranko bẹ́ẹ̀ náà ló wà nínú àwa ènìyàn. Wọ́n ní tó bá lóun wá kinní kan, wá tún pàdé ẹni tó jẹ bàbá ẹ̀ lówó. Ẹ bá mi parí ìbẹ̀rẹ̀ yẹn. Wọ́n ní tó bá lóun wá onígbèsè ẹ̀, tó bá rìn síwájú àwọ̀, á pàdé ẹni tí bàbá tiẹ̀ gan náà gan tóun náà jẹ lówó. Now, àwọn nǹkan tó ń sọ yìí, tó máa ń sọ nígbà yẹn, máa rí wípé on balance, a mọ̀ wípé ibi téèyàn bá ti ṣe sí náà ló ti ń jẹ òbọ̀. Still yet, ó ti àwọn èèyàn kan lẹ́nu gan láti lè bọ́ta, láti lè wá sọ irú ẹ̀. But àwọn máa tún pàṣẹ orin. Ẹ jẹ́ ká gbé kudos fún wọn pé àwọn náà try, wọ́n gbìyànjú. Bẹ́ẹ̀ tán tiẹ̀ sọ yìí tá a fẹ́ gbé wá yìí gangan. Ọmọlúwàbí náà wà lára wọn. Tá bá ráwọn èèyàn tó máa ń ṣerú ọmọlúwàbí yìí náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan, pẹ̀lú gbogbo ibi tí nǹkan dé yìí náà, a máa sọ because àwa náà la máa bọ́ síta, la máa bẹ̀rẹ̀ sí ní pariwo olórin o, àwọn oní eré ìtàgé o, àwọn dis, àwọn dàtí o. Tá bá tún rí nǹkan tó tún jẹ́ pé ó tún ṣe kinní náà, ẹ jẹ́ ká tún sọ ọ́. Kó tó di pé àwọn inú agbami ètò lọ, ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ gbé nǹkan tí ọ̀dọ̀ tí bàbá wa Wàsíù Àyìndé yẹn mò ń gbé bọ̀ lọ́wọ́. Ẹ bá mi ṣe cup of tea, ẹ fìdílé nǹkan tàbí kẹ́ ẹ wá nǹkan fìdílé. Ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sọ́dọ̀ ọmọ wa yìí, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. The same thing. Ẹ̀yin tèmi nílé lóko, mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé Nàìjíríà, we are not the same. Àwa Igbo àti Hausa pẹ̀lú Yorùbá à ń ṣe the same thing. Àwọn òyìnbó tó so wá pọ̀, ọkọ̀ wọn máa so wá pọ̀ nítorí kí wọ́n lè ráyè máa kó àwọn resources wa lọ. Like example sí yìí, without English, báwo la ṣe lè communicate? Kí wọ́n mú Yorùbá sínú yàrá kan, same yàrá kan fi
Igbo sí same yàrá kan fi Hausa sí ẹ sọ fún mi bá ṣe lè communicate without English based on ṣé kí ni based on pé we are not the same à ń ṣe kankan náà. So ẹ̀yin tèmi nílé lóko ẹ má jẹ́ kí a máa fi àkókò ṣòfò láti support Yorùbá nation cause it's the only nation tí mo believe lẹ́yìn Ọlọ́run àgbọ́kànlé wa kò tún ju bẹ́ẹ̀ náà lọ kọ́lọ́ máa yẹ kó já sásán torí Yorùbá nation is the only way ṣé ń gbọ́. So Ọlọ́run máa ran gbogbo wa lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí a ò ní kú sọ́nà bí èéfín kọ̀ọ̀sán àwọn olóṣèlú yìí wọ́n kàn ń wá ẹni wa ni wọ́n kàn ń fi wá pọ̀ wọ́n kàn ń wá ẹni wa ni so ẹ̀yin náà gbọ́rọ̀ lẹ́nu àwọn ìyá wa yìí. Orílẹ̀-èdè mẹ́ta lélẹ̀ báyìí ẹja dùndú dòdò ẹja dùndú dòdò Yorùbá Ìgbò Haúsá ní inú foil paper yìí Nàìjíríà ní foil yìí kíní ti pọ̀ jù Nàìjíríà ò lè gba gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ẹ jẹ́ kó pín sí mẹ́ta kó ní kálukú máa lọ́nlọ́ ẹ̀ wàhálà ti pọ̀ jù ẹ jẹ́ kí Yorùbá dá dúró kí dùndú náà fi ṣe kí ni kó lọ lọ́tọ̀ kí dùndú náà wà láyé rẹ̀ tá a bá wà lọ́tọ̀ọ̀tọ̀ orílẹ̀-èdè wa máa fẹ̀ irú àwọn orílẹ̀-èdè ẹja ìbá máa pọ̀ gan máa fẹ̀ mo kàn fi lè ṣe example yẹn ẹ bá wa bẹ bàbá wa Tinubu yìí kàn tiẹ̀ pín sí mẹ́ta kó ní ká kó máa lọ́ọ̀lẹ̀ you know what I'm fucking tired I'm just fucking tired ẹ jẹ́ ká lórílẹ̀-èdè títí wa kó ní ká kó dúró láyé rẹ̀ ẹ bá wa bẹ̀ wọ́n. We got to be tired of that country. Something is not working well. Can you not see? Oh my God. I'm tired. Ọ̀rọ̀ ẹlẹgbẹ́ lẹ́nu àwọn ìyá wa yẹn o. A ń ṣe the same. Orílẹ̀-èdè yìí ó mú ooru. A ti pọ̀ jù. Kóníkálùkù máa lọ sílùú ẹ̀. Yorùbá nation is the only way. Ẹ jẹ́ ká pín. We are not the same. Without English, shall we communicate? Àwọn tí wọ́n so wá pọ̀, wọ́n mọ̀ọ́mọ̀ so wá pọ̀ ni. Torí ẹ̀ ni wọ́n ṣe sọ ní 1914. Ní pé tí Nàìjíríà bá ti pé 100 years pé a ní right láti pín and Nàìjíríà ti pé 100 years ní 2014 ṣáà ti tó pín bẹ́ẹ̀ yẹn àti tó pín support Yorùbá nation because after Almighty God is the only way. A tún máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀. God bless you. God bless you. Ọ̀rọ̀ lágbọ́n yẹn a rí àwọn irú àwọn èèyàn báyìí èmi ò mọ̀ rí o mo kàn pa èèyàn kan ló send fídíò yẹn sí mi wọ́n ní gbogbo ẹ̀yin tí ẹ máa ń send fídíò short video torí nǹkan tẹ́mi mọ̀ ẹ̀yin ò mọ̀ nǹkan tẹ́yin náà mọ̀ èmi náà mọ̀ kò sẹ́ni tó gbọ́n tán bọ̀ àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń ṣọwọ́ sí mi ẹ jẹ́ kí n tún gbé WhatsApp number mi síbẹ̀ so that fún àwọn tó jẹ́ pé ẹ mọ̀ WhatsApp number mi láti lè send àwọn fídíò tí ẹ bá ṣalábàápàdé tẹ bá rí pé eléyìí make sense Dr. Zabby láti gbọ́ eléyìí wọ́n láti sọ̀rọ̀ lé lórí èmi nìkan kọ́ ni mo gbọ́dọ̀ gbọ́ eléyìí òun ló wà fún now ẹ ṣe gan WhatsApp only ni ò gbẹ pè mí sórí ẹ kò ní lọ mo ní private number mi tí mò ń lò but WhatsApp general WhatsApp only ni eléyìí ẹ rí báyìí wípé mo sọ máa ń tẹnu mọ́ a máa lu irin yẹn lójú kan bọ̀ ìgbà wo ló jẹ́ tí irin yẹn tó fẹ́ form nǹkan tí a ní ìdí ẹ̀kún gangan ìgbà wo nílẹ̀kùn yẹn bìkan ò tí ì rí kọ́kọ́rọ́ yẹn ó dẹ̀ mọ̀ wípé èèyàn wà nínú ilé yẹn fẹ́ ó wá kàn ó dẹ̀ mọ̀ wípé ó ti dandan kílẹ̀kùn yẹn kó ṣí tí ò bá ṣe a máa fìpá sí one way or the other àṣà láti wọ inú ilé yẹn irin yẹn náà dẹ̀rẹ̀ ó mọ̀ pé tó bá lù tó ń lù ó máa fọ́ọ̀mù kankan bó ṣe rí gangan nìyẹn bí ìrìn àjò wa bó ṣe rí nìyẹn ẹ wo àwọn eléyìí náà ń sẹ́yìn àwọn náà máa because ó mọ nǹkan tó jẹ́ wọ́n dẹ̀ ibi tó dé sí ni wípé àwa ò research nǹkan àwọn ọmọ tá à ń bí nsìn tó bá ń gbọ́ researcher ọpọlọ wọn ń wó pàpàpàpàpà ní kò yé yín sìn torí ẹ̀ ṣe rí wípé a gbọ́dọ̀ fòdò kọ́lọ́run kò ṣe dáadáa fún wa a gbé àṣà àti ṣe ó ti ń lọ ẹ wo àṣà àti ṣe wa 5 years ago 10 years ago bọ̀ ẹ wá wò sẹ́yìn nígbà tó jẹ́ wípé a bẹ̀rẹ̀ sí ní sọ wípé ànílé ti tó lọ sẹ̀ ẹ wo gbogbo àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ lórí àṣà àti ṣe wa ẹ jẹ́ àtúnsáré lọ ọbẹ̀ tí bàbá wa Wàsíù Àyìndé ṣì wà ń bẹ̀ ayé ń gbé bọ̀ ẹ jẹ́ àtún lọ ọbẹ̀ wípé a ní nǹkan tó dáa nìyẹn nǹkan tó dífá fún àwọn kí ló ń porúkọ ẹ̀ àwọn gbogbo àwọn nǹkan mèremère tá a ní àwọn nǹkan àlùmọ́ọ́nì tá a ní àwọn nǹkan tó jẹ́ wípé ó wà nínú history tẹ́lẹ̀
wọ́n ti yọ kúrò nínú ẹ̀ tó yẹ kán jẹ́ ká máa gbé lárugẹ, tó yẹ kó jẹ́ wípé owó máa wọlé sápò ìjọba, tó máa jẹ́ àǹfààní fún ará ìlú. Kò yé yín sìn, tí Nàìjíríà, ilẹ̀ Yorùbá tó bá dàbí Saudi Arabia, tó bá dàbí Mecca, kò pọ̀ jù. Torí àwa ní nǹkan tágbàáyé tó lè wá wò, tó bá ṣe bó yẹ kó ṣe, kó lè rí bó yẹ kó rí ni. Bọ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ìgbà wo ló máa jẹ́? Èmi ò mọ̀, àkókò owó ni mi ò mọ̀. Bọ̀ àwọn ìrírí ta ti wá rí nsìn àti mọ̀ wípé ó ti fẹ́ súnmọ́. A ti ní Yorùbá science tó jẹ́ wípé gbogbo everything nípa òṣùpá, nípa òòrùn, ó yẹ wá sọ fún mi. Torí àwọn ẹlòmíì máa wí pé kò sí nǹkan tá à ní fi Yorùbá ṣe. Kò sí nǹkan tí à ní fi Yorùbá ṣe. Wá rí bórí àwọn èèyàn gan ṣe ń wó lórí Yorùbá nsìn, tí máa ń wo àwọn short video mi báyìí, mo máa ń lanu sílẹ̀ ní máa wo. Mo láwọn ẹlòmíì ẹ wo, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká kọ́kọ́ sáré wo eléyìí because irú yẹn náà gan á lè máa wú wa lára. A bá fẹ́ lọ ibì kan, bóyá tọ́mọ wa bá fẹ́ ṣe nǹkan kan, irú àwa yìí tó jẹ́ pé àwa náà ṣẹ̀ṣẹ̀ ń padà bọ̀ sílé ni. Ọlọ́run á ṣe dáadáa fún wa. Now, let's go there. I'm going to give the microphone to you. I want you to say in your own words, say thank you to Parenting Family. Thank you so much. Thanks for supporting in all this. I'm so happy to be here celebrating. I want you to take pictures with them. You have to stand up, your excuses for 1 second again. You sit over here and you can sit in the middle. Yes, sit in the middle. You're beautiful. Camera to take your pictures. Look at Daddy. And Daddy say, you are my sunshine, my only sunshine. You make me happy when skies are gray. You never know how much I love you. Daddy dance with that, you're gonna dance with that. You are my sunshine, my only bright melody. You make me happy when skies are gray. You never know how much I love you. Please don't take my sunshine. Thank you very much. Daddy, don't sit down yet. Hey, imagine, You have to. ẹ̀yin náà ẹ wò ó, káwa náà kó máa kọ́pì nǹkan tiwa, kó fowó wa máa wo nǹkan tiwa, ṣé kò dáa ni? Bóyá máa rí nìyẹn. Àwọn òyìnbó yìí náà mọ̀ pé àwọn Yorùbá tọ́wọ́ wọn bá tẹ nǹkan tó ń béèrè yìí, ó mọ̀ wípé orí wa ó hó ni. Ìyẹn ló kàn ń dùn mí tí àwọn bàbá tá a ní tẹ́lẹ̀ tó jẹ́ wípé do as I say, òun ni ìgbésí ayé táwọn lò, òun ni generation tí wọ́n jẹ́. Irú national anthem tán láwọn lọ padà sí ti ìkan táwọn òyìnbó gbé wá fún wọn, níbi tí àwọn òyìnbó gan táwọn gan fi dúdú tán fi yangàn, especially láti Nàìjíríà. Tó bá wá láti Nàìjíríà, ẹ lọ wo ní gbogbo àgbáyé, Yorùbá ló lékè, Yorùbá ló ń lead. Wọ́n máa sọ wípé eléyìí Nàìjíríà, tọ̀hún Nàìjíríà, Yorùbá ni. Ẹ̀yin náà ẹ wò òyìnbó, ó kó sínú ẹ̀, inú ẹ̀ ń dùn ṣẹ̀ṣẹ̀, inú ẹ̀ ń dùn yìí pé òun náà ti bá wọn afẹ́, ìkúnlẹ̀ ló kún yìí náà. Kò ń ṣe culture wọn. Ṣé kò dáa kán embrace culture tiwa ni? Èyí táwa ti fi lọ embrace gbogbo culture oní culture, wọṣọ wọn, jẹ oúnjẹ wọn, ṣé èèwọ̀ ni? Bọ̀ àwa náà la gbede. Torí pé a tẹra mọ́ nǹkan yìí, mo sọ fún yín, a tẹra mọ́ irin yẹn. A dẹ̀ ń ríṣẹ́ ẹ̀.
àwọn ẹlòmíì gan wọn ò tí ì darapọ̀ mọ́ Yorùbá nation bọ̀ àṣà àti ṣe wá yẹn wọ́n ti ń ṣe é ju báwa gan bá ṣe sọ lọ ọbí bá ṣe lérò lọ bọ̀ lára wípé a fẹ́ gba orílẹ̀-èdè wa tá a bẹ̀rẹ̀ láti nǹkan bíi ọdún 5 sẹ́yìn yìí ń sìn àwọn nǹkan rere tó ń ti ara ẹ̀ jáde òun náà lélẹ̀ wípé ilé tó padà sí àìmọye nǹkan oríṣiríṣi tó ń tara ẹ̀ jáde àìmọye nǹkan oríṣiríṣi àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ o àdúpẹ́ àtọpẹ́dá náà lẹ́yìn ohun gbogbo ẹ̀yin náà ẹ wá wò ṣé tí Yorùbá bá délẹ̀ àwa náà ọmọ bọ Nàìjíríà ò lè ní tílẹ̀ Yorùbá bá dé torí pé kí ni a máa ń think so fast tí Nàìjíríà fúnra rẹ̀ tó bá nírú eléyìí tó pọ̀ jù and I'm pretty sure wípé gbogbo àwọn nǹkan yìí kó tiẹ̀ tó dípẹ́ àlọ́bẹ̀ ẹ má jẹ́ kí n fi wá sí ìsìkọ́ mi ẹ jẹ́ ká lọ sí nǹkan tí bàbá wa Àyìndé Wàsíù Màchá the ultimate ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ. Oh, the world over. My name is K1 the Ultimate, the king of Fiji music. To announce to the whole world the establishment and formation of K1 Marshall Foundation. Taking off from this moment to give back to the society that done a lot to develop me, to groom me, and to make me what I am today. To discover talents and nurture them to a satisfactory level that they also appreciate. And also to prove to people that when you are there, you definitely remember others. There's no other way I could do it than the way I'm putting it on now. I've had several foundations before now, but this one is the most important. So rise up and join hand with me to build a better tomorrow for yet our children and children's children. Yeah, adúpẹ́ lọ́dọ̀ Àyìndé Wàsíù. Ṣé rí ọ̀rọ̀ foundation yẹn kọ́lọ́run kó ṣàánú wa níbi tí ìjọba Nàìjíríà tó sọ àwọn youth tó tún sọ wọ́n dé. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe lọ tó tún ń ṣe lọ tó tún yìí ń ṣe lọ. Foundation tí ó wà ní under Sabi Lifesaver Foundation tí mo jẹ́ CEO. Ojú rí tó èmi àti ẹnjíníà mi àìsọ̀rọ̀ yẹn kó tó di pé mo bẹ̀rẹ̀ program yìí torí ó mọ̀ sí ìgbà tó bá ní nǹkan tó gbé kalẹ̀ àti property tó gbé kalẹ̀ bí kò fẹ́ fi ṣe fa àlọ́ ti bá yé àwọn ọmọ youth jẹ́ ní Nàìjíríà sẹ́ oh my god ṣé mo ní fídíò yẹn ń bí báyìí mi rò pé mo gbé wọlé mo sì ti gbàgbé fídíò yẹn because tó bá ń worú fídíò yẹn ó máa fún wọn àwọn mentality kan tó máa ní ó máa yàtọ̀ sẹ́ni tó wà nínú ilé ayé kí ni mo fẹ́ sọ nípa ẹ̀ bí ìgbà tó jẹ́ wípé wọ́n ní kọ́ wa ní bó ṣe ń pẹja má fún wa lẹ́ja jẹ òun ni a sọ pé ká ṣe wípé ẹ jẹ́ ká kọ́ yín bọ́n yín ń pẹja tí ó fi wà ń bẹ̀ kò ń ṣe 2 years bóyá àwọn tó kọ́ṣẹ́ ń bẹ̀ fún 2 years yẹn mi rò pọ́n pé 5 name fashion design gbogbo nǹkan tẹ́ fẹ́ tó máa lò ó ló wà ń bẹ̀ o fẹ́ kọ́ hairdresser ni o fẹ́ kọ́ bọ́n ṣe ń ṣe oúnjẹ ni ẹni tó tún ń ṣe bag o fẹ́ kọ́ bọ́n ṣe ń ṣe bag bọ́n ṣe ń ṣe bàtà bọ́n ṣe ń to build bọ́n ṣe ń ṣe bọ́n ṣe ẹ sọ fún mi náà bọ́n ṣe ń wé gèlè ẹ mọ bí ó wà wọ̀ tì sí. Báwo ló ṣe máa ń sọ Yorùbá yẹn ó ra yàgò lọ́nà ó fẹ́ ra kinní kan ó ra yàgò lọ́nà ó ṣáà fẹ́ ra ìwọ ló fẹ́ fún wọn
ìwọ ló tún wá wọn, ìwọ gan ló tún fẹ́ sanwó fún wọn gan because wọn ò fẹ́ ṣe willingly. Owó wàràwàrà everybody wá ń sìn, owó wàràwàrà, owó wípé òkè báwo la fẹ́ di olówó ọ̀sán gan, òun ló wà lójú anybody most. Mo sọ fún yín eléyìí èmi ló ṣẹlẹ̀ sí. Wọ́n lẹ pépà mọ́ta, àṣẹ advert ẹ̀, wọ́n lọ pin ní mọ́ṣáláṣí, wọ́n pin ní church, wọ́n fáwọn landlord association. Tàbí ẹ̀gbọ́n mi, ẹ jẹ́ máa sọ pé kò sí owó. Ìyẹn tó mú mi rántí ọ̀rẹ́ mi kan lórí kọ́ọ̀ lọ́jọ́ náà lọ́hùn. Àwọn mọ́là wọ́n já yẹ̀pẹ̀ sílẹ̀, ó kàn fẹ́ ṣe nǹkan kan nínú compound ẹ̀ ni. Wọ́n bá ní àtàbí mi ò gbọ́ nǹkan tó ń sọ, kí ló ṣẹlẹ̀? Wọ́n láwọn mọ́là náà láwọn fẹ́ gba 120 tàbí 1 kinní kan. Owó tiẹ̀ lóhùn ò san fún wọn. Mo ní something like that náà ti ṣẹlẹ̀ sí mi náà rí. Ó lóhùn ò san fún wọn, ó ní bọ̀ mọ́là wọ́n gbá yẹ̀pẹ̀ láti ìta gbé wọlé. Ó bẹ́tà kóun lọ sọ fọ́mọ Yorùbá ju pé kóun sọ fún ọmọ Haúsá lọ. Wọ́n máa wá ọmọ Yorùbá. Ó mà tó bí ọjọ́ méjì kí wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá rí ẹni tó lè, because òun ò ní owó yẹn bó wọn máa believe páwọn jù bẹ́ẹ̀ lọ. Yorùbá life tàbí life with Yorùbá kọ́lọ́run kó ṣàánú ni. Bá dúpẹ́ lọ́wọ́ bàbá wa, gbogbo ọ̀nà tó bá máa gbà Ọlọ́run á fún wọn ṣe. Àwa náà ṣì ń ṣe foundation wa náà o, a ṣì ń ṣe lọ, kò ní tú wa, kò ní rẹ̀ wá. Aláwọn ọmọ tá a fi sí school, aláwọn tó jẹ́ pé lórí ogun la fi ń help wọn. A ní àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, but foundation wa ò tóbi, but ju gbogbo ẹ̀ lọ ìwọ̀nba ìta nínà, ìwọ̀nba ìta lè ṣe náà à ń ṣe. Kí ló fẹ́ sọ nípa èmi àti ẹ? Ṣé mọ̀ pé mo sọ pé à ń ṣe ni? Mo jẹ́ kí ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa. Ọjọ́ tọ́rọ́, ọjọ́ kọ́bọ̀, I appreciate o. Ẹlẹ́dàá wa, ẹlẹ́dàá ọmọ wa, òun lọ́ba ẹlẹ́san. Torí a bá sọ pé Ọlọ́run gan pàápàá gan, ó ní ká ṣoore fúnra wa ni, kò ní ká wá ṣeré fún èèyàn. Nǹkan tó bá dẹ̀ gbìn òun ló máa ká. Nǹkan tó bá gbìn òun ló máa ká. Orúkọ foundation wa Tabby Life Saver Foundation. Account number òun ló ń rò lọ ní ìsàlẹ̀ yẹn tó jẹ́ account number Nàìjíríà. Tẹ́ bá fẹ́ bá wa dá sí náà, tó bá dẹ̀ jẹ́ pé ti bàbá wa Àyìndé Marshal náà lè fẹ́ bá wa dá sí, ká ṣáà dá sí nǹkan kan ṣá. Ó ṣàwà nínú àkọọ́lẹ̀ páwa náà ṣe nǹkan kan táwa náà lè fi sọ pé ìwọ Ọlọ́run tí ẹ wọlá nǹkan báyìí náà, tèmi náà mí tiẹ̀ mọ bí ó ń lọ, mí tiẹ̀ mọ àwọn tó ń ná, mí tiẹ̀ mọ àwọn tó ń lò pọ̀. Mo ṣáà fi ṣe torí tọlọ́run àti torí ẹlẹ́dàá èmi àtàwọn ọmọ mi ṣá, kọ́lọ́run kó ṣe dáadáa fún wa. Mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run á ṣe dáadáa fún èmi àti yín, àní tójúlẹ̀ mọ́lẹ̀. Ẹni tá a ṣoore fún, wọn ò ní fìkà tán fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Lára àṣà àti ìṣe tí à ń sọ, ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Igbo man dey climb. Make una see when Igbo man dey climb to go shake the Olu of Warri o. Wey dem drag am come by ya muma no be like that. Come greet am normally. Make una see when. Wọ́n fà á padà ni pé ibo ló ń lọ, kí ló fẹ́ lọ ṣe? Kí ló ń lọ ṣe? O fẹ́ lọ gba ọba wa lọ́wọ́ tàbí o fẹ́ lọ hug ẹ̀? Ẹ rí i pé ọba gan smile wípé kò mọ nǹkan kan ni. Ẹ rí i pé ọba náà rẹ́rìn-ín pé kò mọ nǹkan kan ni, you can imagine. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Àṣà aláṣà bẹ́ẹ̀ náà làwọn pípù yìí náà o, àwọn náà ní àṣà àti ṣe. Tó bá fẹ́ lọ kí queen tàbí fẹ́ lọ kí prince tó wà ń bẹ̀ ń sìn, tó bá fẹ́ lọ wàá gba form. Ta ni wọ́n gangan fúnra ẹ̀ gan jẹ́? Bá a ṣe ń ṣe leléyìí. Wọ́n rí pé tí Queen Elizabeth nígbà tó wà láyé tó bá jáde lọ, àwọn tó mọ̀ yìí wọ́n yìí máa ń tẹ̀ fún, wọ́n máa ń kúnlẹ̀ bá àwọn òyìnbó ẹgbẹ́ wọn ni o, tó mọ̀ wípé àṣà ni. Wọ́n yìí máa, ẹni tó bá máa bá wà bá, ẹni tó bá dẹ̀ máa ní, ó máa ṣe ẹsẹ̀ lọ sẹ́yìn báyìí tó máa rí bẹ́ẹ̀ ni. Àṣà àti ṣe ni, kò ní bàjẹ́, kò ní dàrú. Bẹ́ẹ̀ náà dẹ̀ la rí bàbá wa náà, bàbá wa pé àwọn náà ti ń padà sílé náà. Bàbá wa ní Ilé Ifẹ̀, bàbá wa Ọ̀jájá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Torí a mọ nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. A mọ̀ wípé kò ń ṣẹjọ́ púpọ̀ nínú àwọn pípù yìí náà,
but still yet náà Ọlọ́run á fún yín ṣe but ẹ ti wọ one chance náà àwọn bàbá wa ti wọ one chance kí ló fẹ́ ṣe kí ló wá kù tó fẹ́ ṣe báyìí wọn kàn dé máa gbà fọ́lọ́run náà ni bọ́ Ọlọ́run á kó yín yọ ẹ rí ṣe ẹ ṣàṣeyege níwọ̀n èyí táwọn náà ṣe ẹ máa rí ètò ọdún oníkinní kan tán ṣe nínú month tá a wà bóyá September stroke oṣù tá a wà nínú èyí náà ẹ máa rí pé àwọn náà ti ń gbàṣà àti ṣe àwọn náà ti ń gbé lárugẹ tó bá tiẹ̀ jẹ́ nígbà kan ó ti sọ̀rọ̀ kan tó bí àwọn oníṣẹ̀ṣe tó bí wọn nínú ọ tó bí wa nínú gbogbo àwọn correction tán wá ń ṣe yìí náà sì lèèyàn máa fi mọ̀ wípé lótìtọ́ àti òdodo náà àwọn náà hàn tàpá sí orísun wọn àdúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run àṣà wa ò ní parẹ́ ìṣe àti àṣà wa kò ní parun èyí tí mo wá ń sọ ń bẹ̀ ni wípé àwa Yorùbá àwa náà máa ṣe irú eléyìí ṣe ẹ jẹ́ kí. بریم داخل هواپیمای امارات رو ببینیم. Hello, how are you? I'm good. How are you? This side, sir? Thank you. چه باحاله. این میره طبقه بالا. چند طبقه است؟ قسمت بیزینسش. Excuse me. Hello, how are you? وضعیت داخل هواپیمای امارات چقدر بزرگه، واقعا بزرگه. Hello, how are you? Thank you so. بیا بریم تا دور بزنیم ببینم چه خبره اینجا. خلاصه همینه دیگه. باله. اینم غذای ما داخل هواپیمای امارات. ببینید به دسر و پیش غذا و تاتی و ببین آبجوهای هنیکن و فوق‌العاده است. همه نیست گرونه. خیلی پذیرایی خوبیه. Cabin. Now ẹ máa rí wípé tá a bá ń wà lọ 80% nǹkan tó fi ṣe gbogbo nǹkan tó gbé kalẹ̀ yẹn Áfíríkà òun náà ti kó lọ Áfíríkà ò dẹ̀ ní irú ẹ̀ 80% ẹ bá máa rí wípé nǹkan tó ń fi pinlẹ̀ Áfíríkà òun náà ti kó lọ Áfíríkà ò dẹ̀ ní àkókò náà máa tó wípé àwọn mọ̀ Dubai gan máa wò wá lọ́nkán báyìí ní bóyá máa rí nìyẹn lágbára lọ́wọ́ Ọlọ́run nǹkan tí Nàìjíríà tán ṣe tán rí ṣe tán ṣe láṣetì kó tiẹ̀ fún wa láyè òun ni òun lọmọ ọkùnrin yẹn òun ló kọ́kọ́ sọ òun lóbìnrin yẹn náà fídíò táwọn kan wò yẹn ló fi ṣàpèjúwe ooru mú kínní ooru ti mú jù ẹ fún ní space ẹ kó sílẹ̀ nínú box tẹ kó sí ẹ jẹ́ kátẹ́gùn ẹ jẹ́ kó fẹ́ sí ẹ jẹ́ kí tọ̀tún lọ sọ́tún kó ti lọ sósì bọ̀ fúngbà díẹ̀ náà ló fẹ́ kú mo mọ̀ wípé ire ayọ̀ ìdùnnú òun ni ó máa jẹ́ títí wa wàhálà wa kò ní gbé sásán kò ní já sásán ojú owó àtèrè òun làwa máa mú délé lágbára lọ́wọ́ Ọlọ́run bó ṣe máa rí nìyẹn náà ẹ jẹ́ ká tẹ̀síwájú ká tún wá lọ wo àwọn ríbiríbi méje àyà mẹ́fà tó jù brọ́dà mi wà nílùú òyìnbó
sísà mi wà nílùú òyìnbó wọn sẹ́ǹdì owó sí mi tàbí kán tún wá sẹ́ǹdì owó yẹn kán tún ní kíní yìí 100 blocks òun ló máa lò tó wá jẹ́ pé at the end of the day bóyá o ò tiẹ̀ ra 20 blocks gan pàápàá o lọ ṣe fídíò blocks náà kó síwájú ilé ẹlòmíì o sọ pé òun náà ṣẹ̀ṣẹ̀ já yìí o wá rò pé bóyá bó ṣe easy nìyẹn tí ẹlòmíì tó bá wòkè tó bá wọlẹ̀ tó bá ní kọ́lọ̀ òun wọ ọ̀la kẹ́lẹ́dà òun wọ ọ̀la ìyà tóun rí tóun tiẹ̀ fi rí owó ìkójọ kó má mú èpè yẹn dúró lórí onítọ̀hún yẹn ni kó fi sọ generation tó ń bọ̀ bóyá máa rí nìyẹn ẹ wo àwọn èèyàn wa ń bìbà. Una see wetin we dey do to survive for Europe. Una see am. So una see this weed now. We dey use her to remove this thing now. Na the work of the machine o. Maybe you dey Africa now. You go say my brother no sell you money. Your brother no sell you money. My sister no sell you money. Una see wetin we dey do for Europe to survive. See, if to say more dey reason wetin we dey do for Europe here to survive. The suffer wey we dey suffer. You for no fit dey send money give anybody for Africa. Even if na 1 naira, you no go fit send go give your siblings. Because most time, we no dey reason that one. If you say more dey reason that one, brother, you no go fit send money give anybody for Africa. See wetin we dey do. See these grasses when I dey use hard to remove. I dey use that to uproot this money. See wetin e be. See wetin e be, my brother. See wetin e be. So to make money for Europe is not easy, no. tàbí irọ́ ló pa kò sí rọ́bẹ̀ gbogbo ibi kan náà ti ń lo àwọn ibì kan wà bóyá bí àwọn Spain tàbí bí àwọn bíi àwọn ọ̀pọ̀ gan bẹ́ẹ̀ yẹn ní àwọn Europe yìí náà tó jẹ́ wípé wọ́n tiẹ̀ tún máa mọ̀ọ́mọ̀ jẹ́ because wọ́n ti mọ̀ wípé ò níwèé tó bá níwèé ò lè wá ṣe irú iṣẹ́ yìí àwọn náà níwà jìbìtì lọ́wọ́ àwọn náà fẹ́ jẹ́ kó ṣe kárakára ẹ wò ó àwọn máa tó ń sì pé kinní kan ló ń lò nílùú òyìnbó àwọn dúdú rẹ rí àwọn náà gbé iṣẹ́ yẹn fún yìí because tó bá ní ìwé ni kò ní jẹ́rú iṣẹ́ báyìí ló fẹ́ lọ ṣe bó ó fẹ́ jẹun nínú àìníwèé ẹ̀ yẹn ó fẹ́ jẹun ó fẹ́ mówó lọ ẹ rí nǹkan tó ń ṣe tó bá wà ní Nàìjíríà bó ṣe wà yìí o at the end of the day bóyá ń ṣe ìgàn tó bá lọ́pọ̀tínítì gan tó bá níwèé tó yìí máa mú eléyìí òun náà délé òun náà lọ gbọmọ ọ̀dọ̀ òun náà á tún ṣọ̀gá àwọn tó wà ní Nàìjíríà yìí àwọn ìjọba Nàìjíríà wọn ò fẹ́ jẹ́ kí àwọn youth kàn tiẹ̀ gbérí rárá ẹ wò ń sìn wọn sọ ní bàbá dágbére ń sìn pé òun fẹ́ lọ sí vacation ẹ wá ń sọ àwọn tó ń jápa because ilé wa nǹkan tó wà lọ́dọ̀ wa kò wùn wá nígbà kan rí àwọn president kan ti ṣe vacation nínú Nàìjíríà ń bẹ yẹn ṣé ẹ níbi táwọn aráàlú òyìnbó lè wá máa ṣe vacation ń bẹ yẹn ni tí ò bá jẹ́ kíkẹ́ yín wá sí France tàbí kẹ́ wá sí UK lọ torí wípé ẹ fẹ́ wá fún check-up ní ẹ lọ fún vacation yẹn kàn fi bò mọ́lẹ̀ lórí ni àwa ń sọ wípé àwọn kan ń jápa à ń sọ̀rọ̀ wípé àwọn kan ń jápa àfi kọ́ lọ́hùn kó ṣàánú fún wa because níbi tọ́rọ̀ ẹ jẹ́ ká sáré wo eléyìí. The whole world will change. Hand-worn smartphones will spread all over the world. Right now, this phone has been launched in China. Such machines will come which will make a human half-robot. In future, there will be no humans at petrol pumps, but robots will put fuel. This has already started in many countries. In future, online delivery will not be done by humans, but it will be done with the help of drones or robots. Robots will start working in place of humans in hotels and restaurants. This has already started in China and Japan. If you are interested in science and technology, then you can follow it. ẹ mọ̀ rí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bóyá jẹ́ náà nìyẹn gbà yẹn náà lọ́hùn tó jẹ́ pé gbà tí fóònù máa bẹ̀rẹ̀ kò sí fóònù tó ní kámẹ́rà nígbà tí fóònù máa bẹ̀rẹ̀ o lè gbọ́ míúsìkì lórí ẹ̀ gbogbo nǹkan tó ń sọ yìí tó ń ṣe yìí wọ́n ti sọ time that is òyìnbó fẹ̀rù gbogbo nǹkan tó wá ń ṣe yìí kò wá sí nǹkan tán kì í ṣe láfíríkà nínú ẹ̀ bọ̀ àwọn ìjọba áfíríkà ni ò ní jẹ́ kó ṣẹlẹ̀
àwọn olówó Áfíríkà ni ò ní jẹ́ kí nǹkan yìí kó wá sí ìmúṣẹ, kó wá sí ayé. Understand sí, àwọn náà ní jẹ́ kó wá sí ìmúṣẹ. Kẹ wá lọ wo pápánbarì ẹ̀. Ibo la fẹ́ dúró tì? A nígbàgbọ́ lórí ìjọba, a nígbàgbọ́ lórí àwọn tó ń sọ pé àwọn èèyàn Ọlọ́run. Ta la fẹ́ dúró bí òun ṣe wípé kó ní kálukú ẹ̀ kó bá ẹlẹ́dàá ẹ̀ dúró. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí a gbọ́ lẹ́nu àáfàá ilẹ̀ Yorùbá yìí. Táwọn wà ní ìlú tó jẹ́ pé ìlú ìfọ̀kànbalẹ̀, ìyẹn ló jẹ́ wípé wàhálà ń bí wàhálà lọ́hùn lórí ilẹ̀ Yorùbá ni. Eléyìí náà torí pé a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni. Ó kàn wá, ó dẹ̀ lè máa kàn wá. But àwọn nǹkan kan wà tó jẹ́ pé Ọlọ́run má jẹ́ kó fi wá ṣe àpẹẹrẹ aburú. Ẹ jẹ́ ká sáré lọ gbọ́ nǹkan tí brother wa náà lákún máa pè. Wọ́n lè fẹ́ Yorùbá nation pálí ó lè délẹ̀ ní tìkẹ́lẹ̀ ní fún ní pálí Yorùbá nation. Brother wa náà la máa pè. Ẹ má ní kò kàn mí tàbí ẹ jẹ́ a gbọ́ náà ni. But kó tó di pé a lọ gbọ́, ẹ jẹ́ kí n sáré, ẹ má bínú, ẹ jẹ́ kí n sáré lọ sí ìpolówó. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí. Torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ǹdù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n. Náà a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nọ́mbà àwọn bàbá wa ló wà ní ojú amóhùnmáwòrán yẹn. Tí ẹ bá ní ìdí nọ́mbà wọn, ẹ pè wọ́n ibikíbi tí ẹ bá wà lágbàáyé. Kò síbi tí ẹ wà tí pásù wọn tí ò kì í débẹ̀. Amẹ́ríkà ní, Japan ní, Canada ní, ibo ní ẹ list ẹ̀. Kò síbi tí ẹ wà tẹ́ ẹ pè wọ́n. Eléyìí yàtọ̀ sí pé mo fẹ́ lọ rògùn ní ṣọ́ọ̀bù. Wàá ṣàlàyé báwo ló ṣe ń ṣe é. Wọ́n máa béèrè àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi lọ́wọ́ ẹ̀ tí wọn náà máa dá wọn lóhùn. Wọ́n dẹ̀ máa ní òkè ìgbésẹ̀ báyìí la máa gbé, bó bá tún ṣe rí gẹ́bà tí mi ẹ jẹ́ ká mọ bó bá ṣe ń lọ. Ṣé mọ̀ pé yàtọ̀ sí ìtara nínú móòlù ẹ̀ tàbí ìtakùn wọnú ṣọ́ọ̀bù kan tó ń ṣàkànṣọ wípé wọ́n kọ nǹkan kan sí lára. Àwọn náà pinlẹ̀, àwọn náà mọ nǹkan tó ń ṣe síbẹ̀, àwọn náà mọ ewé àtegbò tó ń pò papọ̀ síbẹ̀. Ọlọ́run á máa fún wọn ṣe. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí gbogbo ẹ̀ náà kó máa bá wa lára mu ní ti dàda. God bless you. Now, ẹ jẹ́ ká wá lọ sí ọ̀dọ̀ brother wa pé àṣà ní sọ pàdé fún wọn nípa ilẹ̀ Yorùbá tó wà tẹ̀ jẹ́ pé gbogbo ìgbà náà máa ń tọwọ́ sí wa lójú bọ̀. Nǹkan tán sọ yìí ó le kókó bá màmá. Báwo làwa èèyàn gan lẹ̀rù ní máa bà wá wípé ẹ jẹ́ àlọ́ bá lè wà dúró kó ní kálukú lọ bá lè ẹ̀ dúró tàbí tí gbọ́dọ̀ máa gbọ́rú nǹkan báyìí torí Ọlọ́run adẹ̀lọ́mọlúwàbí ni wá. Kí là bá sọ, kí là bá fà. Ẹ jẹ́ kí a sáré lọ síbẹ̀. Ẹ̀yin tẹ́ báyìí ti pín ètò yìí, kí lẹ̀ ń wò lẹ́ bá wa pín náà. Ẹ tí tẹ like, ẹ bá mi tẹ lọ́wọ́ left please and please. Ẹ tí comment, ẹ bá mi comment bóyá ó mú yes yes tàbí ó mú no no. Ó wá lè jẹ́ pé ẹ kú ètò ńbẹ̀ náà ni àfaramọ́. Ẹ má gbàgbé tó bá jẹ́ nígbà àkọ́kọ́ láti subscribe. God bless you. Now let's go there. Tọ̀fọ̀ sínú ilé ẹ̀. Káólà máa bọ́ bàtọ̀fọ̀ sínú ilé ẹ̀. Kún fáyẹ̀ kúnnù káwọn tó máa ṣẹlẹ̀ sí. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bí mo ṣe sọ fún Saidi tó dẹ̀ ṣẹ mọ́ lára. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bí mo ṣe sọ fún Saidi tó dẹ̀ ṣẹ mọ́ lára. Káólà láìpẹ́ láyọ̀ máa bọ́ bàtọ̀fọ̀ sínú ilé ẹ̀. Mo sọ pé láṣẹ tó ń bẹ lára mi. Káólà ọ máa bọ́ bàtọ̀fọ̀ sínú ilé ẹ̀ láìpẹ́. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run Káólà
pẹ̀lú báyìí náà káfí wà nọ́ọ̀nù ọlọ́run o wọ́n láwọn tó ń bẹ láàrin èmi àti wọ́n lọ́hun tẹ́nìkan ò mọ̀ káwọ́là máa bọ́ bàtọ̀ fọ́ sínú ilé ẹ̀ kún fáyẹ̀. Ọlọ́run ò ní jẹ́ kán wá bàtà fọ̀ sínú ilé èèyàn kankan nínú wa àti aláàjà Káólà àtẹni tó ń sọ̀rọ̀ àtàwa olùgbọ́ pátápátá but a kàn ní ká wo ibi tí a bá ọ̀rọ̀ gbogbo àwa Yorùbá èdè lórí ayélujára tó bá jẹ́ gbogbo strength gbogbo agbára tá a níyì la fi face àwọn ìjọba la fi ń sọ fún ìjọba okay káwa tiẹ̀ máa fà á bí kẹ́yìn máa fà á lọ́hùn okay ẹ̀yin kan lè sọ pé yìí Yorùbá nation tàbí okay àwa la fẹ́ tọwọ́ bọ wípé ìjọba sẹ̀ alẹ́ ṣe nǹkan tá a fẹ́ nǹkan tá a jọ sọ́kọ́ lélẹ́yìí ọ̀gágá kó ṣẹlẹ̀ sódà àwọn yẹn á máa rò wípé òótọ́ ni nǹkan táwọn ẹni yìí ń sọ náà wọ́n máa fẹ́ máa jọra ṣáwọn eléyìí ò ní lọ darapọ̀ mọ́ àwọn eléyìí bọ̀ tó bá wá jẹ́ pé nǹkan tó bá yẹ kéèyàn 1000 sọ tó bá jẹ́ èèyàn méjì péré ló ń sọ ṣe mọ̀ pé ìgbà tó jẹ́ pé kán tó gbọ̀ngàn wọ́n máa lọ́gùn gan mo gbé microphone bọ̀ gbé aago mi tí máa ń lò wíwá yìí gan ẹ máa try o that means to say nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ní ọdún kan kó ní àṣeyọrí ẹ lè wà ń bẹ̀ gan fún 10 years gan kó wá jẹ́ pé gbogbo orú àwọn nǹkan báyìí là ń bá kiri lórí ayélujára gbéra wa lọ́kọ̀tù agbéra wa lọ sílé ẹjọ́ à ń dènà dèrà wa Ọlọ́run á ṣe dáadáa fún wa àwa ti bá wọn fi àdúrà àti bá wọn fi tì wípé Ọlọ́run ní jẹ́ kí kankan nínú wa ká mọ̀ sáré ọmọ wọn kí wàá lẹ́ẹ̀kan sí wa kó bójú ọjọ́ ṣe rí ẹ̀yin yàrá ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi àbúrò mi àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi ojolémi mi ò bá èèyàn kan ṣọ̀tá ẹni ìjírí òun lè jí ń pa mo kí gbogbo mùsùlùmí mo kí kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo oníṣẹ̀ṣe wípé àkóbójú ọjọ́ ṣe rí àtẹni tó tẹ̀lé òun táwa kárí tu òun bọ́lọ̀ òun dúró òun ò tiẹ̀ ṣe kankan àti gbogbo àwa free thinkers náà mo kí gbogbo wa pé àkóbójú ọjọ́ ṣe rí God bless you ẹ má gbàgbé láti bá wa pín ètò láti bá wa tẹ like láti bá wa share kí wá fi kọ́mẹ̀ntì tí yín náà sílẹ̀ kò sẹ́ni tó rìn torí máa mi o tó bá jẹ́ mistake tí mo ṣe ẹ fi fà mí létí ẹ má fà jáṣà o ọ̀rọ̀ ló máa ń kó nǹkan kan jáde tàbí nǹkan kan ẹ ṣàforíjì fún mi lọ́nà ibi tó bá yẹ pé bóyá mo ti sọ̀rọ̀ jù. God bless you. Bye for now. One love. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.